inú ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ Bond FM la wà 92.9 inú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé bó ṣe jẹ́ pé ẹ̀ka ìjọba mẹ́tàlá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ ẹ jẹ́ kí n kọjá lọ sọ́dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ o kí wá lọ sọ́dọ̀ alága ìjọba ìbílẹ̀ Ṣómólú ìyẹn Honourable Bello-Ashiru nígbà tí wọ́n sọ fún gbogbo àwọn ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Ṣómólú pé kí wọ́n lọ fọkàn balẹ̀ o wọ́n ní láìpẹ́ láì jìnnà ṣe rí ìjọba ìbílẹ̀ Ṣómólú àyíká abẹ àti ètò mùdùmùdù ìjọba tiwantiwa tó wà lágbègbè bẹ̀ wọ́n ní máa di Renew Hope City of Nigeria gẹ́gẹ́ bí èyí tó yẹ pé ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n gbé kalẹ̀ Renew Hope Agenda èyí tí wọ́n ṣe wọ́n lóhun gan ni àwọn tẹ̀lé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkànṣe tí ààrẹ ti ń ṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní bí wọ́n ṣe ń ṣe lókè tí wọ́n ṣe ní ìjọba ìpínlẹ̀ wọ́n ló tún kọ́ sí ìjọba ìbílẹ̀ pàápàá jùlọ lẹ́sẹ̀ kùkú wọ́n ní fún ìdí èyí àwọn ò ní dẹ̀yìnbọ̀ lórí ẹ̀ láti máa tẹ̀síwájú lórí àti máa mú àyípadà ọ̀tun bá ìjọba ìbílẹ̀ Ṣómólú pẹ̀lú ìṣèjọba tí ó jíire wọ́n ní bí ààrẹ ṣe ń ṣiṣẹ́ fún àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n rí báyìí wọ́n ní bíbò báyà lọ́dún 2027 Honourable Bello-Ashiru ní kí wọ́n ṣàtìlẹ́yìn fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí o kí wọ́n wọlé ẹ̀ẹ̀kan sí torí pé iṣẹ́ eré kan ó máa ń ránṣẹ́ pé òmíì ni bákan náà wọ́n ní àwọn oníṣà ìdúpẹ́ lórí àlàálẹ̀ tó yẹ pé alága tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ yẹn Honourable Abdulhamid Salawu tí gbogbo èèyàn mọ̀ sí dúlà ètò ẹkú wọn ṣe wọ́n ní ipa bàbá làwọn ń tọ̀ àwọn òṣèké torí pé gbogbo àwọn àlàálẹ̀ tí wọ́n là kalẹ̀ láti máa mú ètò mùdùmùdù ìjọba tiwantiwa kálékáko ní ìjọba ìbílẹ̀ Ṣómólú àti àwọn ẹsẹ̀ kùkú òun gan ni àwọn tẹ̀lé nínú ìwé ìròyìn The Nation ní alága ìjọba ìbílẹ̀ Ṣómólú Honourable Bello-Ashiru ti ń fọ ire bẹ́ẹ̀ láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ tòní wọ́n ní tá ò bá torí epo jẹṣu a máa torí iṣu jẹpo ó máa ní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàárín àwọn ọba láyé méjì nílẹ̀ Yorùbá ìyẹn Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì àti Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Abdulhakeem Ọ̀wádé ẹlẹ́wẹ̀ẹ́tù kìíní o látàrí pé kìíní wọn láwọn ọba méjèèjì ni wọ́n ti ń jìjà àgbà bó ti jẹ́ pé àwo ò máa gbà láàrin Ṣọ̀pọ̀nná àti Ṣàngó wọn ní àwọn ọba méjèèjì ó dàbí pé wọ́n ti fẹ́ panupọ̀ wọ́n fẹ́ sọ̀mọ́ wọn dọ̀kan o látàrí ètò kan etí orílẹ̀-èdè Brazil àti orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n fẹ́ fọwọ́sowọ́pọ̀ gbé kalẹ̀ o tí wọ́n pè ní World Òrìṣà Congress WOCON náà ni wọ́n pe ètò ọ̀hún wọ́n ní ètò ọ̀hún náà ló ń ké pé sáré tètè wà iṣu tí ò wálé dùn rẹ̀ níyàn àgbàdo tí ò wálé dùn rẹ̀ lókì ọmọ